Gbajumọ Abẹsinkawọ ní Anthony Joshua ṣe Konge Ijamba Oko ní Makun Nipinle Ogun. Àwọn Meji Mii Padanu Emi wọn. Iku Gbajumo òṣèrébìnrin Allwell Ademola yìí bá wa lójijì o. Ẹ gbọ́ ohun táwọn èèyàn sọ nípa rẹ̀. Ọgbọn billiọnu naira 30 billion naira ní ìjọba àpapọ̀ yọnda kiise Àádọta billiọnu naira 50 billion naira fún ìrànlọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù tó wáyé nìbàdàn. Abẹsinkawọ Makinde ló yànnàná ọ̀rọ̀ bẹ́ẹ̀. Wọ́n tún sọ ṣẹ́ laabi wọn o. Àwọn ajínigbé sekọlu sí ìlú Adanla ní Kwara, jí èèyàn 9 gbé lọ, yìnbọn sekupa ẹnìkan. Àwọn tó gba wèrè mẹ́sìn ló kórìíra àṣà àti ìṣe Yorùbá. Àṣà wa ò gbọdọ̀ parun. Àwọn olóyè ìlú Òsì ló kìlọ̀ bẹ́ẹ̀. Àwọn agbébọn jí pásítọ̀ ìjọ Living Faith gbé sá lọ nípínlẹ̀ Kogi. Ganusi, Kundusi, Opwe, If You Reach Your Turn, Atasha àtàwọn ọ̀rọ̀ ìgboro míì tó gba ìgboro kan ní Nàìjíríà lọ́dún 2025 nìwọ̀nyí. Ìwọ̀nyí làwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ àti olóṣèlú tó dágbére fáyé ní Nàìjíríà àti nílẹ̀ adúláwọ̀ láfíríkà lọ́dún 2025. Ẹ̀yin mú nǹkan ẹlẹ́nu àrọ. Ẹ tẹ́tí ẹ gbọ́ o. Òfin tí ìjọba Nàìjíríà fi de ọtí inú ọ̀rá aláfẹnujá bẹ̀rẹ̀ láti ọjọ́ tó gbẹ̀yìn lọ́dún yìí. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Gbajumọ Akansẹkubiojo ní Anthony Joshua ṣe Konge Ijamba Oko ní Makun Nipinle Ogun. Àwọn Meji Mii Padanu Emi wọn kọ́. Ìlúmọ̀ọ́ká Akansẹkubiojo àgbáyé ní Anthony Joshua ṣe Konge Ijamba Oko lọ́jọ́ Ajé Monday ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2025 yìí lójú ọ̀nà Makun nípínlẹ̀ Ogun. Àwọn oṣojú mi kòró kan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà wáyé lójú ọ̀nà márosẹ̀ Èkó sílùú Ìbàdàn ní nǹkan bíi aago 11 kọjá lọ́sàn-án ọjọ́ Ajé Monday. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus Jeep tó ní nọ́mbà ìdánimọ̀ KRD 850HN tó ń gbé Joshua ló ṣe bẹ́ẹ̀ lárímọ́ ọkọ̀ ńlá tó dúró sójú kan lábẹ́ ohun tí wọ́n sì ń ṣe ìwádìí ìfimúfínlẹ̀ lé lórí. Àwọn akọ̀ròyìn tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ṣojú wọn bá ìkànnì Punch Online sọ̀rọ̀ pé Joshua farapa díẹ̀ ṣùgbọ́n àwọn méjì pàdánù ẹ̀mí wọn lójijì. Adéníyì, ẹni tó ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà wáyé ká tó kan ilé epo Danko ní Makun ṣáájú òpópónà tó lọ sójú ọ̀nà Ìbàdàn. Ó ní èèyàn 2 ló kú lójú ẹsẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ méjì ló ń tẹ̀lé ara wọn. Ọkọ̀ Lexus SUV àti Pajero SUV. Joshua ni wọ́n lòun jókòó lẹ́yìn awakọ̀ pẹ̀lú ẹlòmíràn tóun jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ẹlòmíràn jókòó sẹ́gbẹ̀ẹ́ awakọ̀ tí àwọn tó wà nínú ọkọ̀ sì jẹ́ 4 nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus náà tó ṣe Konge Ijamba. Àwọn ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ ni wọ́n wà nínú ọkọ̀ tó wà lẹ́yìn wọn ṣáájú ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà. Ẹni náà sọ wípé òun àti àwọn oṣojú mi kòró míì ní àwọn bẹ̀rẹ̀ sí ní sa ipá láti dóòlà àwọn olùfarakásá àti láti dá àwọn ọkọ̀ tó ń bọ̀ dúró fún ìrànlọ́wọ́. Lẹ́yìn àkókò díẹ̀ lẹ́yìn ìjàmbá náà ní àwọn òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRS gúnlẹ̀ sí agbègbè náà. Èrò kan tó jókòó sí ẹ̀gbẹ́ awakọ̀ àti ẹlòmíràn tó jókòó sẹ́gbẹ̀ẹ́ Joshua ló sì bẹ́ẹ̀ kú ikú òjijì lójú ẹsẹ̀. Ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ló ti ń fi àtẹ̀jíṣẹ́ ìbánikẹ́dùn àti ìkíni ránṣẹ́ sí Gbajumọ Akansẹkubiojo ní Anthony Joshua lójú òpó ayélujára tí wọ́n sì ń gbàdúrà ìlera pípé fún un kó rí ìwòsàn gbà nígbà tí àwọn aláṣẹ ń tẹ̀síwájú nípa ṣíṣe ìwádìí ìfimúfínlẹ̀ lórí ohun tó ṣokùnfà ìjàmbá ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn ẹ̀ṣọ́ ojú pópó jẹ́ kó di mímọ̀ pé eré àsápajúdé ló fa ìjàmbá náà. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti kàn sí ọ̀gá àgbà àjọ tó mójútó ìlànà à ń tẹ̀lé ojú pópó ìyẹn Trace Akínbíyì Babátúndé lórí ìṣẹ̀lẹ̀ náà ló sì já sí pàbó títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ. Wàyí o, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Olúṣèyí Babáṣèyí nínú àtẹ̀jáde kan tó padà dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn ó fìdí ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà múlẹ̀. Ó ní pé èèyàn 2 ló kú lójú ẹsẹ̀ nígbà tí Joshua àti ẹlòmíràn ń gba ìtọ́jú lọ́wọ́ lọ́gbà ilé ìwòsàn tí wọn kò dárúkọ. Èyí tó kù tọdún yìí ó fi parí. A ò ní ṣe Konge ìjàmbá, a ò sì ní ṣe Konge àjálù burúkú láṣẹ Ìlédùà. Iku Gbajumo òṣèrébìnrin Allwell Ademola yìí bá wa lójijì o. Ẹ gbọ́ ohun táwọn èèyàn ń sọ nípa rẹ̀. Ọjọ́ àbámẹ́ta Sátidé
ọjọ́ 27 oṣù kejìlá ọdún 2025 ní Allwell Ademola dágbére fáyé nílùú Èkó. ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ àtàwọn akẹgbẹ́ rẹ̀ nídìí iṣẹ́ tíátà ló sì ti bẹ̀rẹ̀ sí í ṣèdárò rẹ̀ lẹ́ni ọdún 49 49 years tó jáde láyé. àwọn nǹkan tó yẹ kí á mọ̀ nípa olóògbé náà ni pé ọdún 1976 ni wọ́n bí nílùú Èkó sínú ìdílé aládé kan láti Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn. ọdún 1986 ló kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà gẹ́gẹ́ bí òṣèrémọdé lórí ètò Animal Games tí ọ̀pọ̀ máa ń gbádùn rẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán tẹlifíṣàn NTA lọ́dún náà lọ́hùn-ún. olóògbé náà á tún máa kọ orin. òun ló dá ẹgbẹ́ akọrin Allwell and Company sílẹ̀ lọ́dún 2002 tí ẹgbẹ́ náà sì gbé àwo orin kan jáde lọ́dún 2006. Ademola ti gba onírúurú àmì ẹ̀yẹ, lára rẹ̀ ní ipa tó kó nínú eré Àkúndé lọ́dún 2016. lára àwọn fíìmù tí òun fúnra rẹ̀ ti gbé jáde ní You or I 2013, Ọmọ Ẹ̀mí 2017 àti Ilé Wa 2018. Ademola kẹ́kọ̀ọ́ nípa eré ṣíṣe ìyẹn dramatic arts ní fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó wà nílùú Ilé Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. yàtọ̀ sí iṣẹ́ tíátà, olóògbé náà tún jẹ́ olójú àánú tó máa ń bu ẹnu àtẹ́ lu àwọn nǹkan tí kò yẹ láwùjọ ní Nàìjíríà. ipa tí Allwell ti kó lára iṣẹ́ tíátà ní Nàìjíríà kò kéré rárá. àwọn ohun tó ti ṣe sẹ́yìn kò sì ní ṣe fọwọ́rọ́ sẹ́yìn. ọ̀rọ̀ tó gbé jáde kẹ́yìn ní fídíò tó fi sójú òpó Instagram rẹ̀ níbi tó ti ń kọ orin pé òun yóò rí òpin ọdún 2025 yìí láì mọ̀ pé ọjọ́ kejì rẹ̀ ló máa dágbére fáyé. ṣe ikú òdòjọ́ bẹ́ẹ̀ ni àrùn òdòṣù láti ọjọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ 27 oṣù kejìlá tí gbajúmọ̀ òṣèré náà Allwell Ademola ti jáde láyé làwọn akẹgbẹ́ rẹ̀ ti ń ṣe ìdárò rẹ̀. ìròyìn ikú Allwell yìí ló mì orí ayélujára tìtì torí òjijì ló bá ọ̀pọ̀ èèyàn tó gbọ́ ìròyìn náà. ohun tó ya ọ̀pọ̀ lẹ́nu ni pé gbajúmọ̀ òṣèré náà sì ṣe fídíò kan nínú èyí tó ti kọrin wípé òun yóò la ọdún yìí já ní bí ọjọ́ kan sí àsìkò ikú rẹ̀. ààrẹ ẹgbẹ́ àwọn òṣèré tampan Ademola Amusan tí ọ̀pọ̀ mọ̀ sí Mr. Latin sọ pé ọkàn òun wúwo nígbà tóun gbọ́ nípa ikú Allwell. Allwell ti fi ipa tí kò lè parẹ́ láéláé nínú ayé gbogbo èèyàn tó mọ̀ ọ́n lélẹ̀. ó ní Allwell ó wá sáyé, ó ṣe ọ̀pọ̀ nǹkan, ó sì jẹ́ ìwúrí fún ọ̀pọ̀ èèyàn. Mr. Latin láwọn ò lè gbàgbé rẹ̀ láéláé. ìbéèrè ni Ìyábọ̀ Òjó fi bẹ̀rẹ̀ ìdárò tiẹ̀ nígbà tó sọ pé Ọlọ́run, kí ló dé táwọn èèyàn rere ṣe ń kú ní rèwerèwe? Ìyábọ̀ ní kàyéfì ní ikú Allwell jẹ́ fún òun, àmọ́ ó sọ pé kò sẹ́ni tó lè bá Ọlọ́run ro ẹjọ́. Gbajúmọ̀ òṣèré náà wá gbàdúrà wípé kí Allwell máa sinmi láyà olùgbàlà rẹ̀. Múyìwá Adémọ́lá ní tiẹ̀ sọ pé ìròyìn ikú Allwell jẹ́ ọ̀kan lára ìròyìn tó bà òun nínú jẹ́ jùlọ. Àgbà òṣèré náà ní òun ò tiẹ̀ mọ nǹkan tí òun fẹ́ kọ nípa Allwell, ṣùgbọ́n tí òun bá ṣẹ̀ lọ́nàkọnà kó foríjìn òun. ó ní kí gbogbo èèyàn ó jẹ́ máa rántí pé ọjọ́ kan ń bọ̀ báyìí tí gbogbo èèyàn náà yóò kú. Adémọ́lá ó ní ọkàn òun gbọgbẹ́, òun sì fẹ́ kó fúyẹ́, nítorí náà òun pẹ̀lú ti dáríjìn ẹnikẹ́ni tó bá ṣẹ̀ òun. ó ní níṣe ló yẹ ká máa lépa àlàáfíà torí kò sí nǹkan kan nínú ayé yìí. Fẹ́mi Adébáyọ̀ náà kò gbẹ́yìn nínú àwọn òṣèré tó ń ṣe ìdárò Allwell. ó sọ lójú òpó Instagram rẹ̀ pé ikú Allwell bà òun nínú jẹ́. ó ní ikú tó jẹ́ ẹ̀dùn ọkàn fún ọ̀pọ̀ èèyàn ni nítorí òjijì ló ṣẹlẹ̀. Adébáyọ̀ wá kẹ́dùn pẹ̀lú ẹbí, ọ̀rẹ́ àti gbogbo èèyàn tí ikú Allwell kàn. ó sì gbàdúrà pé kí Elédùà tẹ́ sí afẹ́fẹ́ rere. ṣáájú ni alága ẹgbẹ́ àwọn òṣèré tíátà náà ọ̀gbẹ́ni Bọ́lájí Mr. Latin ti fìdí ìròyìn ikú olóògbé náà múlẹ̀. alẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 27 oṣù kejìlá ọdún 2025 yìí ni ìròyìn náà gbòde pé gbajúmọ̀ òṣèrébìnrin náà fi àyè sílẹ̀. ìròyìn ní ilé ìwòsàn Ànsílà tó wà lágbègbè Àgègè nílùú Èkó ni òṣèrébìnrin ọ̀hún dákẹ́ sí. iléeṣẹ́ ìròyìn abẹ́lé The Nation jábọ̀ pé alábàágbé rẹ̀ kan ló gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn náà kí ẹni ọdún 49 ọ̀hún tó dákẹ́ lọ́jọ́ àbámẹ́ta sátidé. Ọgbọn bílíọ̀nù náírà 30 billion naira ní ìjọba àpapọ̀ yọ̀nda, kiise 50 billion naira 50 billion naira fún ìrànlọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù tó wáyé nìbàdàn. Abẹsinkawọ Makinde ló yànnàná ọ̀rọ̀ bẹ́ẹ̀. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti yànnàná ọ̀rọ̀ kan tó gba ìgboro kan lórí ọ̀rọ̀ owó tí ìjọba àpapọ̀ yọ̀ǹda fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù.
ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 30 bílíọ̀nù náírà 30 bílíọ̀nù náírà ni òun gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ kì í ṣe 50 bílíọ̀nù náírà 50 bílíọ̀nù náírà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù tó wáyé nílẹ̀ Ìbàdàn lọ́dún 2024. Àtẹ̀jáde yìí ló jẹyọ jáde lọ́jọ́ Àìkú Sunday nípasẹ̀ akọ̀wé àgbàfẹ́tọ̀ ìròyìn sí gómìnà Ṣèyí Mákindé ọ̀gbẹ́ni Sulaiman Ọlárìnwájú látàrí ẹ̀sùn tí gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí Ayọ̀délé Fáyọ̀ṣe fi kàn án. Fáyọ̀ṣe ló ti ṣáájú sọ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ìkànnì amóhùnmáwòrán kan pé Mákindé gba 50 bílíọ̀nù náírà 50 bílíọ̀nù náírà lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù èyí tí Mákindé fi takò láti pèsè ẹ̀rí àrídájú. Lọ́jọ́ Àìkú Sunday, Fáyọ̀ṣe nípa Abẹsinkawọ rẹ̀ tẹ́lẹ̀ rí Lérè Ọláyínká gbé àwọn ẹ̀dà dọ́kúmẹ́ǹtì ìwé kan sójú òpó ayélujára Twitter. Ó sì dúró lórí ẹsẹ̀ rẹ̀ pé wọ́n fi ẹ̀rí àrídájú hàn pé 50 bílíọ̀nù náírà 50 bílíọ̀nù náírà ní owó ìdásí ìrànlọ́wọ́ tí gómìnà gbà lórí ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù náà. Ó ní lọ́jọ́ méjì sẹ́yìn òun sọ lórí ìkànnì amóhùnmáwòrán àpapọ̀ ilẹ̀ wa kan pé ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà Ṣèyí Mákindé gba 50 bílíọ̀nù náírà 50 bílíọ̀nù náírà lọ́wọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ wa gẹ́gẹ́ bí ìdásí ìrànlọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù tó wáyé nílẹ̀ Ìbàdàn lóṣù kínní ọdún 2024. Fáyọ̀ṣe ní gómìnà dáhùn ó sì béèrè pé kí òun pèsè ẹ̀rí àrídájú pé òun gba owó ọ̀hún. Ẹ̀rí àrídájú tí Mákindé béèrè nìyí o. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tún fèsì padà. Ó ní ẹ wò ó ẹ̀rí àrídájú náà tó jẹ́ gbígbé sójú òpó ayélujára nípasẹ̀ Ayọ̀délé Fáyọ̀ṣe lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣe òtítọ́ rárá bó ti wù kó mọ. Àtẹ̀jáde ìṣinilọ́nà lásán ni. Wọ́n ní àtẹ̀jáde ẹ̀sùn tí Ayọ̀délé Fáyọ̀ṣe fi kan ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ìjọba àpapọ̀ yọ̀ǹda 50 bílíọ̀nù náírà 50 bílíọ̀nù náírà fún Ṣèyí Mákindé pé gómìnà fi owó náà pamọ́ nídàkẹ́jẹ́ láì pariwo fún àfojúsùn ìfẹ́ ọkàn rẹ̀ fún eré ìdíje ipò ààrẹ ni kì í ṣe ìṣinilọ́nà nìkan àmọ́ tó tún jẹ́ àìsòtítọ́. Ó ní ìjọba àpapọ̀ kò gbé 50 bílíọ̀nù náírà 50 bílíọ̀nù náírà fún gómìnà Mákindé o. Ìdí nìyí tí Fáyọ̀ṣe kò ṣe lè pèsè ẹ̀rí àrídájú. Ó ní kódà àtẹ̀jáde tó gbé jáde náà ṣàfihàn ohun tí ìjọba àpapọ̀ ò gbé jáde fún gómìnà Mákindé. Ọlárìnwájú ṣàlàyé pé lẹ́yìn ìbúgbàmù Bódìjà Tinubu kò ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó sọ wípé Mákindé ló rìnrìn àjò tó tẹkọ̀ létí lọ sí olú ìlú ilẹ̀ wa l'Àbújá pẹ̀lú àkọsílẹ̀ tó lóòrìn nípa ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù náà àti ìbéèrè fún àtìlẹ́yìn ìjọba àpapọ̀. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ìjọba àpapọ̀ ṣèlérí láti yọ̀ǹda 50 bílíọ̀nù náírà 50 bílíọ̀nù náírà 30 bílíọ̀nù náírà 30 bílíọ̀nù náírà ní ìjọba àpapọ̀ yọ̀ǹda tí wọ́n sì dá 20 bílíọ̀nù náírà 20 bílíọ̀nù náírà dúró lẹ́yìn tí Mákindé kọ̀ láti béèrè fún ìrànlọ́wọ́. Ó ní nígbà tí ó tó àkókò láti gbé ìgbésẹ̀ 30 bílíọ̀nù náírà 30 bílíọ̀nù náírà nìkan ni wọ́n yọ̀ǹda. Ìyọ̀ǹda owó tó jáde wá pẹ̀lú àwọn ìbéèrè fún ìrànlọ́wọ́ tí ó so mọ́ owó tó kù. Gómìnà Mákindé kọ̀ nítorí náà wọ́n dá 20 bílíọ̀nù náírà 20 bílíọ̀nù náírà tó kù dúró. Ó fi kún pé ohun tó ṣe pàtàkì ní sísàmúlò owó tí wọ́n yọ̀ǹda. Ó ní ìgbìmọ̀ tó lákòyàwọ́ ló ń bójú tó ìsanwó náà tí wọ́n sì rí dájú pé wọ́n san padà àti pé wọ́n lò ó dáadáa. Ọlárìnwájú sọ wípé nínú 30 bílíọ̀nù náírà 30 bílíọ̀nù náírà tí ìjọba àpapọ̀ yọ̀ǹda owó kan lọ tààrà sí àwọn olùfarakásá tí wọ́n farapa gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí wọ́n lo èyí tó kù fún àtúntò àti àtúnṣe. Ọlárìnwájú parí ọ̀rọ̀ rẹ̀ ó ní gómìnà Mákindé ti sọ èrò rẹ̀ kedere kò sì sí nídìí ìbàjẹ́. Ààbò nílò òtítọ́ ó kàn nílò láti sọ ní kíkún ní kedere láìsí ìbẹ̀rù. Wọ́n tún sọ sẹ́ẹ̀ láabi wọn o. Àwọn ajínigbé ṣèkọlù sí ìlú Adanla ní Kwara jí èèyàn 9 gbé lọ yìnbọn sekupa ẹnìkan. Ó mà ṣe o kàkà kewé àgbọ̀n òdẹ níṣẹ́ ló tún le kókókó sí lójoojúmọ́. Àwọn ajínigbé tún sọ sẹ́ẹ̀ láabi wọn nípínlẹ̀ Kwara lẹ́yìn tí wọ́n ṣèkọlù sí ìlú Adanla tó wà ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ náà tó wáyé lálẹ́ ọjọ́ kejì ọdún Kérésìmesì ní nǹkan bíi aago 7 alẹ́ ti kó ìpayà bá àwọn èèyàn ìlú náà báyìí. Ọ̀gbẹ́ni Yusuf tó jẹ́ òṣìṣẹ́ atúnnáṣe ní ìlú Adanla fìdí rẹ̀ múlẹ̀ pé èèyàn 9 ni wọ́n jí gbé sá lọ ní ìlú náà. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé
ọmọ ilé kan náà làwọn tí wọ́n jí gbé lọ ọ̀hún. Yusuf ṣàlàyé pé àwọn tó wá sọdún kérésìmesì ní ìlú Àdánlá làwọn èèyàn ọ̀hún. Aráàlú Àdánlá náà tún sọ pé mọ̀lẹ́bí òun wà lára àwọn tí wọ́n jí gbé náà. Ohun tí a gbọ́ ni pé àwọn ọlọ́pàá àti àwọn elétò ààbò mìíràn ti wà ní ìlú náà báyìí. Ọ̀gbẹ́ni Yusuf ṣàlàyé pé ṣe ni ọ̀rọ̀ di bó lọ ìyá mi lásìkò tí àwọn ajínigbé ọ̀hún ya wọ inú ìlú náà. Ó ní àwọn èèyàn ń ṣe fàájì ọdún lọ́wọ́ ní àsìkò tí ìkọlù náà wáyé. Yusuf sọ pé inú ìdààmú ni òun àtàwọn aráàlú náà wà báyìí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tiẹ̀, Ọ̀gbẹ́ni Àjàyí tí òun náà jẹ́ ọmọ bíbí ìlú Àdánlá sọ pé inú igbó ni òun sá lọ lálẹ́ ọjọ́ náà lásìkò tí àwọn agbébọn náà ṣàdédé ṣínà ìbọn bolẹ̀. Àjàyí ṣàlàyé pé ẹni tí ìbọn bá tí wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú, àmọ́ ó tún fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ajínigbé ọ̀hún yìnbọn pa ẹnìkan. Àwọn akọ̀ròyìn kàn sí alukoro àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, arábìnrin Èjìrẹ́ Tóun Adéyẹmí, lórí ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n kò tí ì fèsì títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ. Àwọn tó gba wèrè mẹ́sìn ló kórìíra àṣà àti ìṣe Yorùbá. Àṣà wa ò gbọdọ̀ parun. Àwọn olóyè ìlú Òsì ló kìlọ̀ bẹ́ẹ̀. Àwọn olóyè ìlú Òsì nípínlẹ̀ Kwara ti rọ gbogbo ìran Yorùbá láti má ṣe jẹ́ kí àṣà ilẹ̀ Yorùbá parun nítorí ẹ̀sìn. Àwọn olóyè náà sọ èyí di mímọ̀ níbi ayẹyẹ ọdún ìlú Òsì tó wáyé lọ́jọ́ àbámẹ́ta Sátidé ní ìlú náà tó wà ní ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn BBC News Yorùbá sọ̀rọ̀, aṣíwájú ìlú ọ̀hún, ajagunfẹ̀yìntì Samuel Afọláyan sọ pé ẹ̀sìn àti àṣà kò papọ̀ rárá torí pé ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ sì ni ẹ̀sìn náà. Olóyè náà ṣàlàyé pé àwọn ohun tó jẹ́ àṣà àti ìṣe Yorùbá ni àwọn èèyàn ti ń pàtì nítorí ẹ̀sìn Kìrìsìtẹ́nì àti ẹ̀sìn Islam tí wọ́n ń ṣe. Ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí ọ̀tọ̀ láyé àwọn méjèèjì, kò sì yẹ kí ọ̀kan dí èkejì lọ́wọ́. Ọ̀gbẹ́ni Afọláyan sọ pé lóde òní ọ̀pọ̀ rí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ìbọ̀rìṣà, eléyìí sì ń fa ìfàsẹ́yìn fún àṣà àti ìṣe wa. Ara àṣà wa ni bí àwọn ọ̀dọ́bìnrin ṣe máa ń wọ aṣọ ìbílẹ̀ tí wọn yóò sì jáde láti jó níbi ayẹyẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe lónìí yìí. Pàtàkì rẹ̀ ni wípé ibi tí wọ́n ti ń ṣe eré yìí ni wọ́n ti máa ń rí ọ̀dọ́kùnrin láti fẹ́ ní ọkọ. Kò sí ààyè láti pàdé ọ̀dọ́kùnrin níbi tí àwọn obìnrin ti ń ran ìyá wọn lọ́wọ́ ní ilé. Bẹ́ẹ̀ sì ni ọ̀dọ́kùnrin náà kò lè rí obìnrin fẹ́ níbi tó ti ń tẹ̀lé bàbá rẹ̀ lọ sí oko. Àmọ́ níbi ayẹyẹ báyìí ni àwọn igun méjèèjì yóò ti ní àjọṣepọ̀, wọn yóò sì lè fẹ́ ara wọn. Ó túmọ̀ sí pé ijó àti ìlù tí wọ́n ń lù kì í ṣe ìbọ̀rìṣà rárá, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ni. Ajagunfẹ̀yìntì Afọláyan ní gbogbo èèyàn ló mọ ohun tí ẹ̀sìn fẹ́ kí wọ́n ṣe gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí. Ó ní àwọn èèyàn mọ ohun tí Ọlọ́run fẹ́ kí wọ́n ṣe àti pé àwọn àṣà ilẹ̀ Yorùbá kò lòdì sí ìlànà Ọlọ́run. Ọ̀gbẹ́ni Afọláyan sọ pé ẹni tó bá mọ ìjìnlẹ̀ nínú ẹ̀sìn tó ń ṣe, ó máa rí ìyàtọ̀ nínú àṣà àti ẹ̀sìn nítorí ó ní nǹkan tó fìdí ẹ̀sìn múlẹ̀. Ajagunfẹ̀yìntì náà ní àṣà jẹ́ oúnjẹ tí à ń jẹ, aṣọ tí à ń wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú ọ̀rọ̀ tirẹ̀, ọba ńlá ti ìlú Òsì, olóyè James Afọláyan sọ pé wèrè ni àwọn èèyàn gbà mọ́ ẹ̀sìn lásìkò yìí ló jẹ́ kí wọ́n kórìíra àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ọba ńlá sọ pé kò sí ibi tí kò sí àṣà lágbàáyé. Ó ní àṣà ṣe pàtàkì púpọ̀ tó bẹ́ẹ̀ tí kò yẹ kó parun. Ó ṣàlàyé pé yàtọ̀ sí gbígbé àṣà àti ìṣe lárugẹ, ayẹyẹ náà wà fún ìkówójọ fún ìdàgbàsókè ìlú. Bákan náà, Ọ̀nàrẹ́bù Abọ́lárìn Ganiyu Gabriel tó ń sojú ẹkùn Èkìtì ní ilé ìgbìmọ̀ aṣòfin Kwara sọ di mímọ̀ pé ìjọba ń kó ipa ribiribi láti má ṣe jẹ́ kí àṣà àti ìṣe ẹkùn náà parun. Ṣáájú ni àwọn ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin ti fi ijó àti ìlù dá àwọn orí adé àti tonílétàlejò tó pèsè síbi ayẹyẹ náà lárayá. Oríṣiríṣi eégún ló sì tún jáde láti ṣeré fún àwọn ènìyàn. Kódà wọ́n gbé àwọn àkàrà ńlá kan tí wọ́n dín bí iṣu jó yíká ojú agbo láti fi dá àwọn èèyàn lárayá. Àkàrà yìí ni wọ́n pè ní àkàrà dùgbà. Kò sì sí ìlú mìíràn tí a ti lè rí irú rẹ̀ yàtọ̀ sí ìlú Òsì, gẹ́gẹ́ bí nǹkan táwọn ará ìlú náà sọ. Àwọn agbébọn jí pásítọ̀ ìjọ Living Faith gbé sálọ
nípínlẹ̀ Kogi. Pásítọ̀ ìjọ Living Faith kan tí ọ̀pọ̀ mọ̀ sí Winners Chapel ló ti ṣe bẹ́ẹ̀ jẹ́ jíjí gbé sálọ nípasẹ̀ àwọn agbébọn lọ́jọ́ àbámẹ́ta sátidé nígbà tó ń lọ sóko ní Òkóró Gbẹ̀dẹ̀ níjọba ìbílẹ̀ Lúmú nípínlẹ̀ Kogi. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oṣojú mi kòró kan, pásítọ̀ náà ló rìnrìn àjò lọ sóko lórí ọ̀kadà alùpùpù lójú ọ̀nà Òkè Òfin Òkóró Gbẹ̀dẹ̀ tí ọ̀kadà èrò kan sì tẹ̀lé lẹ́yìn nígbà tí àwọn àṣeláàbí náà ṣèkọlù sí wọn. Ẹnìkan jẹ́ kó di mímọ̀ pé lẹ́yìn tí wọ́n rí àwọn ajínigbé agbébọn náà, níṣe ni pásítọ̀ bẹ́ sílẹ̀ látòrí ọ̀kadà alùpùpù rẹ̀. Ọ̀kadà èrò tó tẹ̀lé pásítọ̀ náà gbìyànjú mórí bọ́ láì farapa nígbà tí àwọn agbébọn náà jí pásítọ̀ náà gbé sálọ síbi tí ẹnikẹ́ni kò mọ̀. Títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, àwọn ajínigbé agbébọn kò tí ì kàn sí ìdílé pásítọ̀ tàbí ìjọ, wọn kò sì tí ì béèrè fún owó ìtanràn ìtúsílẹ̀. Ìṣẹ̀lẹ̀ náà ti dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ sáàrin àwọn olùgbé ìlú Òkóró Gbẹ̀dẹ̀ àti àwọn ìlú tó yí agbègbè náà ká, èyí tó tún mú ìkọminú peléke sí lórí ètò ààbò lágbègbè náà. A ó rántí pé irú ìṣẹ̀lẹ̀ báyìí wáyé lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 14 oṣù kejìlá ọdún 2025 nípínlẹ̀ Kogi, níbi tí àwọn agbébọn ti ṣèkọlù sí ìjọ ẹ̀kọ́ àkọ́kọ́ àti ìjọ àpòsẹ́lì ní Ayétòrò Kiri tí wọ́n sì jí àwọn olùjọ́sìn gbé sálọ. Àwọn agbébọn náà tó ṣèkọlù sáwọn ṣọ́ọ̀ṣì padà kàn sí ìlú náà tí wọ́n sì ń béèrè fún ẹgbẹ̀ta mílíọ̀nù náírà 600 million naira. Ó kéré tán àwọn olùjọ́sìn 17 tó fi mọ́ àwọn ọmọdé àti àwọn àgbàlagbà ni wọ́n ṣe bẹ́ẹ̀ jí gbé sálọ. Ẹlòmíràn tóun náà bá àwọn akọ̀ròyìn Sahara Reporters sọ̀rọ̀ sọ wípé ìkọlù náà dá ẹ̀mí akẹ́kọ̀ọ́ jáde tó lọ fún ètò ẹ̀kọ́ àlùfáà pásítọ̀ Jimoh Adéyẹmí tí ọ̀pọ̀ mọ̀ sí JJ légbodò nígbà tí àwọn méjì míì sì tún farapa. Ó lé ní àwọn ọmọdé 12 tọ́jọ́ orí wọn wà láàrin ọdún 3 sí ọdún 8. Àwọn àgbàlagbà olùjọ́sìn ó lé ní 10 tí ọjọ́ orí wọn ti ju 70 ọdún lọ ni wọ́n ṣe bẹ́ẹ̀ jí gbé sálọ. Ẹni náà sọ wípé àwọn aṣèkọlù náà ló ṣe bẹ́ẹ̀ yí ìlú náà ká tí wọ́n sì fojú sun àwọn olùjọ́sìn nílé ìjọsìn tí wọ́n sì ṣèkọlù sí wọn. Ẹni náà tún fi kún pé àwọn agbébọn náà ṣọṣẹ́ láabi wọn fún ọ̀pọ̀ wákàtí, kódà níṣe ni wọ́n tún dá olùfarakásá kan padà ní tipátipá lójúnà láti gba owó ìtanràn ṣáájú kí wọ́n tó jí wọn gbé sálọ. Ganusi, Kundusi, Opwe, if you reach your tongue, Atasha àtàwọn ọ̀rọ̀ ìgboro míì tó gba ìgboro kan ní Nàìjíríà lọ́dún 2025 nìwọ̀nyí. Onírúurú nǹkan ló ṣẹlẹ̀ lọ́dún 2025 yìí, bí ìṣẹ̀lẹ̀ ìjínigbé, ìgbésùnmọ̀mí, ikú àwọn èèyàn ńláńlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó tilẹ̀ jẹ́ pé nǹkan le tí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà sì ń ráhùn bí ìgboro ṣe lè tó, púpọ̀ nínú àwọn èèyàn ọ̀hún ló ń wá ọ̀nà láti mú inú ara wọn dùn. Lára àwọn ọ̀nà láti mú inú ara wọn náà dùn ni àwọn ọ̀rọ̀ olókìkí tí àwọn èèyàn ń sọ, èyí tó sì gbajúmọ̀ káàkiri Nàìjíríà àti káàkiri àgbáyé níbi tí àwọn ọmọ Nàìjíríà ń gbé. Lára àwọn ọ̀rọ̀ olókìkí tó gbòde láwọn ọdún kan sẹ́yìn ni ṣé you dey whine ni, dey play, e choke, we move àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lọ́dún yìí, ìwọ̀nyí ni àkójọpọ̀ àwọn ọ̀rọ̀ olókìkí tó gbòde lọ́dún 2025 ní Nàìjíríà. Ganusi túmọ̀ sí kí èèyàn lọ sí òde àríyá tí wọn kò pè é sí láti ṣe àtẹnujẹ èyí tí kò mú iyì lọ́wọ́. Ọ̀rọ̀ náà gbajúmọ̀ lẹ́yìn tí gbajúgbajà olórin Fuji Wasiu Kwamwan Ayinde sọ pé àwọn àfáà kan wá Ganusi ilé òun lẹ́yìn òkú ìyá òun kí wọ́n lè rí owó gbà lọ́wọ́ òun. Ọ̀rọ̀ náà bí ọ̀pọ̀ àwọn olórí ẹ̀sìn Islam nínú ní Nàìjíríà, wọ́n sì pàṣẹ kí Wasiu tọrọ àforíjì fún ọ̀rọ̀ àbùkù náà, àmọ́ ó kọ̀ jálẹ̀. Ganusi, Kundus, Atasha àtàwọn ọ̀rọ̀ ìgboro míì tó milẹ̀ tìtì ní Nàìjíríà lọ́dún 2025. Kundus jẹyọ lásìkò tí olórí ẹgbẹ́ àwọn awakọ̀ NURTW Musiliu MC Olúọmọ Akínsànyà ń kan sára sí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ fún iṣẹ́ ribiribi tí wọ́n ṣe. A gbọ́ pé kudos ni MC Olúọmọ fẹ́ sọ tó fi sọ pé Kundusi. Ọ̀rọ̀ Gadus yìí ló milẹ̀ tìtì lẹ́yìn tí àwọn ọ̀rẹ́ ọkùnrin kan Abdulgafar Saad ń kí tí wọ́n sì ń sọ pé no be Gadus be this. Àwọn ọmọ Gen Z máa ń lo ọ̀rọ̀ yìí tí wọ́n bá ń sọ̀rọ̀ lórí ohun tó yà wọ́n lẹ́nu tàbí tí wọ́n bá fẹ́ kan sára sí èèyàn kan lọ́nà àwàdà. Atasha, a kò lè sọ ibi tí Atasha ti wá, àmọ́ àwọn kan sọ pé kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà ló ti ṣẹ̀ wá. Ìgbàgbọ́ wà pé àsìkò ìdíje bọ́ọ̀lù kan ní ọkùnrin kan kígbe Atasha láti ṣe móríwí fún ẹni tó ń gbá bọ́ọ̀lù náà. Rezam, ọkùnrin kan tó
tó ń gbọ́ iṣẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan wò ló kọ́kọ́ sọ èdè rezam láti mọ̀ bí ẹ̀rọ inú ọkọ̀ náà ṣe dáa tó. Àmọ́ nígbà tí ó di sáà kan, wòlíì Joel Ogebe ti ìjọ House of Salem bẹ̀rẹ̀ sí lo ọ̀rọ̀ náà nínú àwọn orin rẹ̀ bíi Promise Keeper, èyí tó mú kí ọ̀rọ̀ ọ̀hún gbajúmọ̀ dáadáa ní Nàìjíríà. Everywhere go first blow. Àsìkò tí òpin ọdún dé ni everywhere go first blow gbajúmọ̀. Àwọn ọmọ ayé sì máa ń lo ọ̀rọ̀ náà tí nǹkan tí kò bá dára bá ṣẹlẹ̀. Yálà wọ́n jí fóònù èèyàn ni o, tàbí àwọn oníjìbìtì wọ́ owó inú àpò ìṣúná èèyàn lọ, tàbí kí èèyàn gba ìpè pàjáwìrì tí kò dára. Ojú irúfẹ́ ẹni tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí yóò kọ́kọ́ sú lóòótọ́, èyí tí olóyìnbó ń pè ní blow. Nepo baby versus lapo baby. Ọ̀rọ̀ yìí ń túmọ̀ sí àwọn ọmọ ọlọ́rọ̀ àtàwọn ọmọ ẹni tí kò rówó orí. Nepo baby ń túmọ̀ sí ọmọ olówó tàbí olóṣèlú tí bàbá rẹ̀ rí owó ìlú kó jẹ. Nígbà tí lapo baby jẹ́ ọmọ òtòṣì tí wọ́n fi owó gbèsè báńkì lápòtọ́. Opwe jáde láti inú èdè Injọ ní Nàìjíríà, ó sì túmọ̀ sí nǹkan tó tóbi. Àmọ́ ṣá, àwọn míì ń lo opwe fún ìbálòpọ̀. Lóde òní, ọ̀pọ̀ aláwàdà bíi Brain Jota àtàwọn míì ló ń lo opwe nínú orin wọn, pàápàá tí wọ́n bá ń ṣe ẹ̀fẹ̀. Làbúbù jẹ́ bèbí kékeré kan tí àwọn obìnrin ń so mọ́ etí kọ́kọ́rọ́ tàbí àpò wọn ní China àtàwọn orílẹ̀-èdè kan nílẹ̀ Asia. Làbúbù milẹ̀ tìtì ní Nàìjíríà lẹ́yìn tí àwọn ọmọ Nàìjíríà rí i pé iye owó tí wọ́n ń tà pọ̀ lọ́jà, bó tilẹ̀ jẹ́ pé bèbí náà kéré púpọ̀. Achalugo túmọ̀ sí obìnrin arẹwà tó yẹ kí ọkùnrin lè ná owó gọbọi lé lórí. Inú èdè Ìgbò ni ọ̀rọ̀ náà ti ṣẹ̀ wá, ṣùgbọ́n ó gbajúmọ̀ lẹ́yìn tí wọ́n lò ó nínú fíìmù kan, Love in Every Word, odógú tàbí odógú pààrán. Odógú ní Nàìjíríà túmọ̀ sí ọkùnrin tó lówó lọ́wọ́ tàbí ẹni tó lára tó tún lówó. Inú fíìmù Love in Every Word ni ọ̀rọ̀ náà ti kọ́kọ́ jẹyọ kó tó gbajúmọ̀. Sọ pé ó ti lọ. Tí nǹkan bá sọnù, tí nǹkan bá bàjẹ́ tàbí tí olólùfẹ́ ní bá kọ ẹni sílẹ̀, làwọn èèyàn máa ń sọ pé ó ti lọ. Lọ́pọ̀ ìgbà tí wọ́n bá fẹ́ ṣe àwàdà tàbí tu ẹni tó pàdánù nǹkan bẹ́ẹ̀ nínú, wọ́n á sọ pé ó ti lọ. If you reach your turn, Yorùbá ní tí wọ́n bá ti ń ké gbégbégbé, tí o kò bá tètè gbé, wọ́n lè gbé sí ẹ̀yìnkùlé rẹ̀. Ọ̀rọ̀ yìí gan ló bá if you reach your turn mu. Ọ̀rọ̀ náà túmọ̀ sí pé kí èèyàn má gọ ara rẹ̀ níbi tó bá ti yẹ kó jáfáfá. Omble, oncho, àsìkò tí òpin ọdún súnmọ́ etílé ní àwọn ọ̀rọ̀ méjì yìí gbajúmọ̀ gẹ́gẹ́ bí ohun tí a gbọ́. Omble àti oncho ń túmọ̀ sí ayẹyẹ tàbí àríyá. Ìwọ̀nyí làwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ àti olóṣèlú tó dágbére fáyé ní Nàìjíríà àti nílẹ̀ adúláwọ̀ láfíríkà lọ́dún 2025. Onírúurú nǹkan ló ṣẹlẹ̀ lọ́dún 2025 yìí. Ètò ìṣílé, ríra ọkọ̀ ayọ́kẹ́lẹ́, kíkẹ́kọ̀ọ́ jáde, gbígba oyè ìwé ẹ̀rí ìmọ̀ kún ìmọ̀, kíkó ọmọ tuntun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ bí nǹkan rere wọ̀nyí ṣe ń wáyé náà làwọn èèyàn míì ń fi ilẹ̀ ṣaṣọ bora. Ìwọ̀nyí làwọn èèyàn jàǹkànjàǹkàn tó pàdánù ẹ̀mí wọn ní Nàìjíríà àti nílẹ̀ Áfíríkà lọ́dún 2025 yìí. Muhammadu Buhari ni ààrẹ Nàìjíríà lọ́pọ̀ ọdún sẹ́yìn gẹ́gẹ́ bí ààrẹ ológun. Ayé sì ròyìn àwọn iṣẹ́ ribiribi tó gbéṣe lásìkò náà. Nígbà tí ó di ọdún 2015, Buhari tún padà wọlé gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC pẹ̀lú ìrànlọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu. Ara ní ọ̀pọ̀ ọmọ Nàìjíríà lásìkò ìjọba rẹ̀ ọ̀hún tó gbé agbára sílẹ̀ lọ́dún 2023. Nígbà tí yóò fi di ọjọ́ 13 oṣù keje ọdún 2025 yìí ní Buhari dágbére fáyé lẹ́yìn àìsàn tó bá fínra nílùú London. Ẹni ọdún 82 ní Buhari kí ọlọ́jọ́ tó dé. Ọba Síkírù Adétọ̀nà ní Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú fún nǹkan bíi ọdún 62. Ìgbà ọba Adétọ̀nà san àwọn èèyàn ilẹ̀ Ìjẹ̀bú kó tó tẹrí gbaṣọ lọ́jọ́ kan náà tí ààrẹ àná Muhammadu Buhari kú. Ọjọ́ 10 oṣù karùn-ún ọdún 1934 ni wọ́n bí ọba Síkírù Adétọ̀nà. Títí di àsìkò yìí wọn kò tí ì yan Àwùjalẹ̀ míì. Kódà awuyewuye sì ń lọ lọ́wọ́ lórí ẹni tí oyè náà kàn. Ọba Owólabí Ọlákùlẹ́yìn ni Olúbàdàn 43 ti ilẹ̀ Ìbàdàn. Kábíyèsí wàjà lẹ́yìn ọdún kan tí wọ́n gorí àpèrè àwọn baba ńlá wọn. Lẹ́yìn tí ọba Owólabí Ọlákùlẹ́yìn wàjà lọ́jọ́ 7 oṣù keje ọdún 2025 yìí ni wọ́n kéde pé ọba Ràṣídì Ládọjà
ní ipò Olúbàdàn kan. Ọjọ́ 5 oṣù 5 ọdún 1935 ni wọ́n bí ọba Owólabí Ọlákùlẹ́yìn Dóyin Òkúpe. Inú oṣù kẹta ọdún 1952 ni wọ́n bí Adédoyin Ajíbíkẹ́ Òkúpe tí ọ̀pọ̀ mọ̀ sí Dóyin Òkúpe. Olóṣèlú ni, dókítà sì ni pẹ̀lú. Ó tún jẹ́ ọ̀kan lára àwọn tó dá ilé ìwòsàn Royal Cross Medical Center sílẹ̀. Ṣáájú ni àìsàn jẹjẹrẹ tí ń bá Òkúpe fínra kó tó dágbére fáyé lọ́jọ́ 7 oṣù kẹta ọdún 2025 yìí. Peter Rufai. Lẹ́yìn ọdún 1990 ni Peter bẹ̀rẹ̀ sí gbá bọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Nàìjíríà gẹ́gẹ́ bí asọ́lé. Ìràwọ̀ rẹ̀ sì milẹ̀ tìtì lásìkò rẹ̀. Lẹ́yìn àìsàn ráńpẹ́ ló dágbére fáyé nílùú Èkó lẹ́ni ọdún 61. Raila Odinga. Ọjọ́ 7 oṣù kìíní ọdún 1945 ni wọ́n bí Raila Amolo Odinga nílùú Mẹ́sánì lórílẹ̀‐èdè Kenya. Ó jẹ́ olóṣèlú, òun sì ni olóòtú ìjọba orílẹ̀‐èdè náà láàrin ọdún 2008 sí ọdún 2013. Ilé ìwòsàn Divamata ni Odinga kú sí lórílẹ̀‐èdè India lọ́jọ́ 15 oṣù kẹwàá ọdún 2025 yìí. Àlùfáà Umar Upai jẹ́ gbajúmọ̀ pásítọ̀ tí àwọn akẹgbẹ́ rẹ̀ nídìí iṣẹ́ ìránṣẹ́ ń gbóṣùbà káre fún ní Nàìjíríà àti lókè òkun látàrí àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run ti lò ó fún. Yàtọ̀ sí iṣẹ́ olùṣọ́ àgùntàn, ó tún jẹ́ ẹlẹ́yinjú àánú ṣáájú ikú rẹ̀ lọ́jọ́ 6 oṣù kẹwàá ọdún 2025. Ngugi wa Thiong'o. Ọdún 1938 ni wọ́n bí Ngugi wa Thiong'o nílùú Kamerutin lórílẹ̀‐èdè Kenya. Ṣáájú ikú rẹ̀ ó gbajúmọ̀ fún ìwé kíkọ. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ káàkiri ilẹ̀ Áfíríkà ló sì ka ìwé rẹ̀. Ikú òjijì, ikú àìtọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa láṣẹ Adẹ́dàá. Ẹ̀yin mú nǹkan ẹlẹ́nu àárọ̀. Ẹ tẹ́tí ẹ gbọ́ o. Òfin tí ìjọba Nàìjíríà fi de ọtí inú ọ̀rá aláfẹnujá bẹ̀rẹ̀ láti ọjọ́ tó gbẹ̀yìn lọ́dún yìí. Ìjọba àpapọ̀ Nàìjíríà fòfin de ṣíṣe, títà tàbí mímu ọtí inú ọ̀rá tí ọ̀pọ̀ mọ̀ sí ọtí inú ọ̀rá aláfẹnujá pẹlẹbẹ àtàwọn orúkọ mìíràn. Gẹ́gẹ́ bí àṣẹ tí ìjọba àpapọ̀ ti pa lẹ́yìn tí ilé aṣòfin àpapọ̀ fẹnukò lórí ọtí inú ọ̀rá náà, àṣẹ náà yóò fẹsẹ̀ múlẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ 21 oṣù 12 ọdún 2025. Ilé ìgbìmọ̀ aṣòfin ló pàṣẹ fún àjọ tó ń rí sí àmójútó èlò oògùn, oúnjẹ àti ohun mímu nílẹ̀ wa Nàìjíríà, àjọ NAFDAC àtàwọn àjọ míì láti rí dájú pé ẹnikẹ́ni kò ta ọtí inú ọ̀rá ní Nàìjíríà mọ́ bẹ̀rẹ̀ láti inú oṣù 12 ọdún 2025 yìí. Tẹ́ ò bá gbàgbé, kì í ṣe àkọ́kọ́ rẹ̀ tí ìjọba ti ń pàṣẹ láti gbẹ́sẹ̀ lé irúfẹ́ àwọn ohun mímu bẹ́ẹ̀. Ìwọ̀nyí sì làwọn ìgbà tí ìjọba ti gbẹ́sẹ̀ lé ọtí inú ọ̀rá ní Nàìjíríà. Lóṣù 2 lọ́dún 2018, ọdún náà ní ìgbà àkọ́kọ́ tí ìjọba àtàwọn onírúurú àjọ buwọ́lu àdéhùn láti fòpin sí pípo ọtí inú ọ̀rá, pàápàá àwọn ọtí tí ìwọ̀n rẹ̀ kò ju 200 ml lọ. Ọjọ́ 1 oṣù 2 ọdún 2024, NAFDAC bẹ̀rẹ̀ sí kó àwọn ọtí náà lórí igbá láti lè mú àṣẹ ìwé àdéhùn náà ṣẹ. Oṣù 2 sí oṣù 6 ọdún 2024, ilé ìgbìmọ̀ aṣòfin dá sí ọ̀rọ̀ náà, wọ́n sì rọ àjọ NAFDAC láti dáwọ́ kíkó rẹ̀ kúrò lórí ìgbádúró látàrí àwọn tí yóò pàdánù owó àti iṣẹ́ wọn, pàápàá ipa tí ìgbésẹ̀ náà yóò ní lórí ètò ọrọ̀ ajé aráàlú tó ń tà á. Oṣù 5 ọdún 2024, NAFDAC gbẹ́sẹ̀ kúrò lórí àṣẹ náà fún ìgbà díẹ̀ títí di ìparí ọdún 2025 kí wọ́n lè ṣe ìpàdé pẹ̀lú gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn. Oṣù 11 ọdún 2025 ní ilé ìgbìmọ̀ aṣòfin kan nípa fún NAFDAC kó bẹ̀rẹ̀ àṣẹ náà kó sì gbẹ́sẹ̀ lé ọtí inú ọ̀rá ní Nàìjíríà láì fún àwọn tó ń pò àtàwọn tó ń tà ní àfikún gbèdéke míì mọ́. Ìbéèrè tí ó gba ẹnu àwọn èèyàn kan báyìí ni pé ǹjẹ́ àṣẹ náà yóò múlẹ̀ níwọ̀n ìgbà tí ó jẹ́ nǹkan tí ó kéré tí kò sì ju ohun tí èèyàn lè jù sínú àpò lọ. Wọ́n ní bí èèyàn bá kó 5 rẹ̀ sápò kó lè fojú hàn ọ̀nà wàá dà tí àṣẹ náà fífẹ́ múlẹ̀. Olórí Olúwaṣìndára Ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.